gbogbo wa ti dáríjì ẹgbọ́ ọ̀rọ̀ tí Sheikh Labeeb Lagbaji sọ because òun wà insider lòun lára ògo Ìlọrin lòun gbogbo wa ti dáríjì ọ̀tán yanyan torí wípé kí ni òun èyí sọmọ Ìlọrin Yorùbá lòun òun kéwú bẹ̀ ni yóò sì ronú báwọn àwọn ìbádùn àwọn báwọn bàbá àná ṣiṣẹ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ́sálánì ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n fojú àwọn ẹni Ọlọ́run rí Sheikh Adam wọ́n fi òògùn bọ́ lọ́wọ́ dánwò àwọn wo ìbámu àfáà náà ni. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ TanoOlohun gbogbo ayé wá rí ibi tọ́rọ̀ ń lọ èmi sì sọ fún ẹ sáà fi wọ́n lẹ̀ sẹ́ni kò níyì mọ́ kẹ́ ẹ mú TanoOlohun kẹ́ ẹ fi ilẹ̀ lónìí kódà kẹ́ ẹ tún gbégẹ́ sí kọ́mọ bọ̀ ń bàdàn kò níyì mọ́ torí wípé ìgbà tó yẹ kó níyì ẹ̀ ṣe ìgbà tó yẹ kó níyì ẹ̀ ṣe rárá. now ìyá TanoOlohun wá sílùú Ìlọrin ó wá bẹ̀bẹ̀ obìnrin dọ̀bálẹ̀ ẹgbẹ́ fídíò rẹ̀ ta bẹ́ẹ̀ fi ń pa ni o bẹ́ẹ̀ fi ń ṣẹ̀sín ni o Allahu alam lẹ́yìn ìgbà tó bẹ̀bẹ̀ tán ẹni gbogbo yìí ti foríjì pátá ẹlẹ́tùwọ́ lọ́rọ̀ rẹ̀ babaláwo tẹ́lẹ̀ ti lọlé ìyá Ọlọ́sùn àwọn tó kọ́kọ́ dọ́rọ̀ ilẹ̀ gangan tó ní òun bá yí di ẹrù ẹgbẹ́ tẹ́ẹ̀sì já gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ tẹ́ ẹ pa lẹ́nu mọ́ ó ti lọlé olùbàbá lórí ìsàsàwò òun náà ti lọlé nígbà bàbá lórí ìsàsàwò ẹ̀ṣẹ̀ tó ń dá èmi ò sì mọ ibi tẹ́ ti ń pè yẹn lẹ́sẹ̀ ó lọ bá yàn ó ṣe fídíò ó ṣe interview fún yàn inú ṣùgbọ́n torí wípé òun wà nígbà tí wọ́n ń take undertaking ní police station nílọrin pé ẹ jẹ́ kó gun omi ní tí iléeṣẹ́ ọlọ́pàá wà fún nìyẹn gbogbo àwọn tó lọ àti mùsùlùmí àti christian commissioner of Kwara state commissioner of police ìyá dáadáa kò mẹ́rin kankan lẹ̀ ọba wọn sọ̀rọ̀ àlàáfíà ní tí ìyá yẹn tó fún wọn mọ̀ràn gbogbo yẹn kẹsàn-án ní jóéjóé owó tẹ̀ ń wé sí kí ẹ ṣe é mójútó ìyá yẹn náà ṣe ẹlẹ́ni nǹkan gbogbo ẹ̀ àwọn kidnapper ń dà wá láàmú nípínlẹ̀ Kwara ẹ̀ ràn wá lọ́wọ́ ọgbọ́n o inú mi dùn fún àfáwà tó ń bẹ ní Kánò ọ̀rọ̀ tó sọ pé nínú gbogbo yìí ìta lọ́dà bí àwọn ẹni àná lánàá báwọn Fúlàní ṣe ń dà wọ́n láàmú tí wọ́n ń kidnap èèyàn ìbáwọn àfọ́ bẹ́ẹ̀ lọ ni tọ́wọ́ sì bá gbogbo wọn sẹ́yìn lè rí ṣe ẹ̀yìn lè rí ṣe ẹ ti ṣe ẹ̀yìn ó ń jìbìtì gbogbo ẹ ti ṣe ẹ̀yìn olè ó ń jìbìtì ọ̀lẹ ọ̀rọ̀ TanoOlohun láwà múra kankan sí including me sọ́jọ́ bílẹ̀ ìbọn máa fà lè nínú ìpera mi ó yẹ ká bẹ́ẹ̀ lọ́ọ̀ ní ìsìnkú wọn lọ́wọ́ gbogbo báwọn Fúlàní ti ń dà wá láàmú kọ́ máa fọwọ́ ara wọn wá kó mọ́ wá Ayatollah Khomeini orúkọ rẹ̀ ó rò àmì Ọlọ́run Khomeini ní Iran nígbà Amẹ́ríkà ń fa wàhálà àwọn tó ní gbogbo rédíò gbogbo aráàlú ẹ̀kéde kọ́ mọ́ sí iyyaka na'budu wa iyyaka nasta'in iyyaka na'budu àwọn fighter jet Amẹ́ríkà 8 gbogbo Amẹ́ríkà fi wà wọn ọmọ ibi tó parẹ́ sí níjọ́ tí Khomeini ẹ lọ wo kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu ẹlòmíì ó dé kò mọ ibi tọ́rọ̀ ayé ti ń bọ̀ níjọ́ tí Khomeini kú Amẹ́ríkà láwọn ọmọ pé yóò kú bá àlìjẹ̀nú làwọn pè kí mighty Amẹ́ríkà kí wọ́n tó sọ pé àlìjẹ̀nú làwọn pè èèyàn Ayatollah Khomeini ní Iran ẹ lọ wo táwọn àti Amẹ́ríkà jọ múlẹ̀ bí Israeli ṣe lóun ya wèrè tóun wọ́n máa ń yọ ti Iran sọ́tọ̀ ni Amẹ́ríkà ò sì fẹ́ kí Iran ó gbérí irọ́ sí ni iná ló fi fa ìfọwọ́sowọ́pọ̀ tó ń padà láàrin Iran àti Saudi náà ti mọ̀ pé òun náà ti láwọn nǹkan ogun tó ń fi lè gbé pẹ́ẹ́lí ọ̀yá wájà jọ sọ̀rẹ́ báyìí nígbà tẹ́ ẹ̀mí tó ayé ìyá máa bẹ́ẹ̀ tó jù ú lọ sọ̀rẹ́ ọkàn dẹrú ẹ̀ ní ọ̀dẹ̀rú ẹ̀ tó bá bẹ́ẹ̀ tó jù ọ lọ sọ̀rẹ́ ọ̀dẹ̀rú ẹ̀ ní la fi ń sọ fún yín bẹ́ẹ̀ sọ́ra gbogbo yín wálẹ̀ fílẹ̀ ọkàn wa ti balẹ̀ yí pé nígbà kọ́kọ́ mú kí ló orúkọ ẹ̀ bacon center kọ́kọ́ wá èmi kọ́ mo kú sọ lọ́ọ̀yà yín ló sọ yóò lọ mú orí president America wá yóò gbórí president Russia lẹ̀ yóò fi ṣèdúró yóò lọ sí Saudi yóò lọ gbórí ọba Saudi wá yóò gbé tẹ̀lé kí ló dé yóò wá sọ ọtí kan yóò wá wọn kan nílọrin àwọn aláǹgbá ni o Dáúdù ni ẹ sáà ká lọ́ọ̀yà yín ló kú sọ gbogbo alárí nígbà ìyá rẹ̀ tó wá ń dì náà rẹ̀ èmi tèmi mọ̀ yìí pé ẹ sọ̀rọ̀ láàárọ̀ kó tó ọ̀sẹ̀ ẹ ti yí tẹ́ ẹ bá sọ nígbà wọn sọ gbogbo yẹn tó jáde ní ara kò rí bẹ́ẹ̀ àti kò rí bẹ́ẹ̀ náà ẹ fi ilẹ̀ ẹjọ́ ọmọ ìyá ọmọ lọ kò jọ lọ níta tó wá rí ni wípé lóòótọ́ Sheikh Labeeb Lagbaji lẹ́tọ̀ọ́ àti lọ ilé ẹjọ́ lórí ìbanilórúkọ jẹ́ kì í ṣe irú Lájí Àbáàsì kí lọ́kè ní ọba ó lè bà mí lórúkọ jẹ́ ló lè bà mí níwà jẹ́ ó lè borúkọ mi jẹ́ ló lè bà mí níwà jẹ́ lórí kí màá máa lọ ilé ẹjọ́ fún nígbà èèyàn parọ́ oríṣi mẹ́rin fún mi tó ṣe pé tí n bá gbé ẹ̀wọ̀n ni
ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ ní màá gbé yẹn lọ ilé ẹjọ́, màá ní kí ni ọ̀dà ṣé tá ń pè ní mùsùlùmí náà èmi ní mọ̀ gbé mùsùlùmí ẹ̀mọ̀ ìyá mi lọ ilé ẹjọ́. èmi èèyàn ti Mẹ́kà bọ̀ ní ti ájì bọ̀, ibi tí ìsìláàmù ti wá kọ́ wa lẹ́kọ̀ọ́ dénú pé èèyàn ti ájì bọ̀ lórí pé abúra ni àbúra ẹni tó ṣe pé iná ẹ̀ lẹ́sìn bẹ̀rẹ̀ ó ń bú àfa rẹ̀ ó ń bú ọ náà, èèyàn wá ń ti ájì bọ̀ nígbà tẹ́ ẹ ṣe dáadáa bí ìsìláàmù wá ṣe rẹwà tó ẹ sì lọ gbé nígbà tí ò sí bẹ̀rù kò sí tìjú kò sápẹ́lẹ̀ àgbọ̀rọ̀ ságbàlagbà lẹ́nu rọ́bì tàbí bẹ́ńlẹ̀ Yorùbá gbogbo àwọn àfa àgbàgbà ńlẹ̀ Yorùbá ṣe gbọ́rọ̀ sí wọn lẹ́nu. èèyàn ti Mẹ́kà bọ̀ ẹ sì lọ gbé ọmọ níyọ ọjọ́ tó lò ń bẹ̀ ẹ wá gbé dé Yorùbá ní àmọ́ ti kóòtù bọ̀ kádọ̀rẹ́ wọn á dọ̀rẹ́ àpàpàǹdodo Tájí Abbas wọ́n ti wọ́n fúlágì ní àbí nẹ́tíwọ̀kì. kí ló dé sí Islam nìyẹn? Islam kọ́ nìyẹn o, ìjọmọlúwàbí kọ́ lè yẹn o wá gbé lọ. ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó pamọ́ Sheikh Labeeb Lagbaji ó lẹ́tọ̀ọ́ àti lọ ilé ẹjọ́ pàṣẹ gbọ́nà òfin fààyè gbà, ṣùgbọ́n gbàyà rẹ̀ ti wá bẹ̀bẹ̀ àti ìtọ́sọmọ́ Labeeb Lagbaji àti ìtọ́sọmọ́ kínní pátápẹ́rẹ́ ẹ̀ náà yọ sanwó òtara ní bẹ́ẹ̀ bá lẹ̀ dá ní kóòtù nílọrin pé kọ́ lọ ẹ̀wọ̀n àbí kóòtù ń bẹ ó ti kúrò lọ́wọ́ yín ó ti kúrò lọ́tàn àbí kóòtù ń bẹ ìjọba kúrò lọ́wọ́ yín pé kínní kankan ibi àṣìwí sí kọ́là ń kú sí ọ̀dà ṣéta lọ́lọ́run kẹ́kẹ́ ká fi ronú ara wa nù ṣéta lọ́lọ́run gbogbo àwọn lọ́ọ̀yà rẹ̀ lọ́ọ̀yà pé méjì lọ́ọ̀yà ìṣèkínní kan ṣéta lọ́lọ́run ní sanwó lọ́ọ̀yà ṣéta lọ́lọ́run ní sanwó lọ́ọ̀yà nǹkan kí aláàmú ti tá mara wá sí owó tó yẹ kẹ́yìn ó fi ṣe nǹkan rẹ̀ mọ̀ ń pariwo láti yejọ́ yìí àti Ìṣẹ́yìn àti Ìlọrin aṣọ òfin ni wọ́n fi bá mi dára yìí tí wọ́n ń ràn báyìí bíi tìgbàlódé gbogbo orú tó yẹ ká máa ṣe ní aṣọ òfin ní iná fi dára fún mi tó gbé ṣòkòtò rẹ̀ ẹ̀tù ní délẹ̀ ìtọ́ yẹn àwọn China tí wọ́n ń ṣe irinṣẹ́ tí ń wọn aṣọ òfin táwọn bàbá wa àwọn ìyá wa òfin ní mọ̀ dààmú mọ́ gbogbo owó ilé ìta bá dá owó oúnjọ ká lọ kó àwọn irinṣẹ́ tí ń wọn aṣọ òfin wa ẹ pera yín lógo Ìlọrin ògo wo lẹ mú bá lọ nínú eléyìí ògo tẹ bá mú bá lọ nínú ilé ìjárí Ìlọrin lọ́mọ ìkòkò àmọ́ lọ́mọ ń sun jù àwa àwòbó la ṣe lè modernize ẹ̀ kí láàfikún ṣé egun ẹran láàfikún ni ṣé gbá ni táwa náà ṣe China ní kọ́ àwọn àwo ìgbàlódé wa àròrí wa kápẹ́ra wa lógo Ìlọrin káwa lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n ní kí la fẹ́ ṣe gbogbo àwọn ìjọmọ̀ wọn aṣọ òfì àti àwọn kìíní ìkòkò wa lóríṣiríṣi ìsásùn àwọn Ìlọrin ló máa ṣe jù a fẹ́ modernize ẹ̀ kí gbogbo ilẹ̀ Yorùbá wa bá wa dá sí i tẹ́ pè lógo Ìlọrin nu kì í ṣe ilé ìtọ́jú bá fi ń tan ara wa jẹ tẹ́ pè lógo ìlú nù kí lọ fẹ́ ọ̀dà àwọn afa kéèsì yìí o afa lọ o afa bọ̀ sẹ́yìn oníkálòmí ọmọ bu yìnyín lọ ẹni kíni ṣe lẹ́yìn ìgbà Jackman ò ti sọ̀rọ̀ mí àbí Jackman tẹ̀sẹ̀ mí ní ìṣètò nígbẹ̀yìn ara Ìlọrin ẹ̀ fẹ́ràn olórí ire tẹ́ bá ti rógò kẹ́ tó fẹ́ dìde Ìlọrin pípa wọn máa ń pa tó sì parọ́ lóòótọ́ ó sì múrú ẹ̀ wá ẹ̀ sáà kẹ́ni ire kọ́ wálẹ̀ ni nígbà bàbá Olúṣọlá Sàràkí dìde Ìlọrin ẹ̀ máa jẹ́ fojú ẹ̀ rí ọpẹ́lọpẹ́ àwọn ẹni Ọlọ́run kọ́ lára rẹ̀ Bùkọ́lá ọ̀dà ẹ̀dá pẹ̀ntẹ́ ní lókè mà bí ṣe ń rí nu gbogbo Jackman ló sọ iná ẹ̀ lọ wo fídíò ṣe wọ́n torí ẹ̀tọ́ jẹ́ ìlú ká tó wá sọ párá àtà ọ̀wá ní sọ tó jù bẹ́ẹ̀ lọ sí yín èmi sì rò pé Jackman ń pè yín ó pe àwọn àgbààgbà kó tó jáde sọ̀rọ̀ pé tòun tí mo fẹ́ sọ sílùú mi rèé o àwa sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Abdulaziz alálàrú ọ̀ráyé wá àṣìṣì àríṣekọ́lá ọ̀ráyé gbé alálàrú ó sorí ire ìjà wa kọrin ibú ìjà wa alépa àríṣekọ́lá àlàódì bàbá wa dídá màkì ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olówó ń bẹ́ẹ̀ mo tí onímọ̀ ìlú ló tún dára gbogbo Ìbàdàn gbárùkù ti ni àwa èèpò ògo ti wa kódà bẹ́ẹ̀ yẹn jọmọ Ìbàdàn tọ́ba sàtìlẹ́ jẹ́ abí ìlú abilẹ̀kùn pé ọmọ onílù láfẹ̀ẹ́ mọ́jú kí ni ilé ayé ẹ wá gbọ́ mo play lánàá kó tó di pé kinní yẹn ṣe kí n tó wá gbé first kejì ìjà gbélé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àkí gbogbo jàmáà mùsùlùmí jákèjádò gbàgbà ńlá yé pé a kú dídí àsìkò yìí orí ni mo wà mo ń lọ sí airport báyìí mo ń bọ̀ wá sí Ìlọrin ṣùgbọ́n ọ̀rọ̀ kan máa ń bẹ ní èmi mo sáré fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí ń lọ pẹ̀lú ọ̀rọ̀ Abdulaziz Adébọlá TanoOlohun so pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ Èkó ni mo wà tí mo ti gbọ́ pé wọ́n sọ yí pé wọ́n tún gbé lọ kóòtù on behalf kéèsì ti tèmi a sì ti dáríjì gbogbo wa ti dáríjì àti panupọ̀ pé a ti dáríjì nígbà tí màmá rẹ̀ ti wá. ẹ wo sẹ́ńtẹ̀sì yẹn a sì ti dáríjì mo túmọ̀ ẹ̀ lánàá nínú àlàyé ọ̀rọ̀ a sì ti dáríjì
nínú ṣàgbẹ́yìn onílùgà ẹ̀yìn oníkéwú ẹ mọ gbogbo ẹ̀, ẹ̀yìn olóyìnbó ẹ mọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn oní Yorùbá náà a sì ti dáríjì. ìyún ni pé ọ̀ya ẹni tó ń sọ̀rọ̀ lẹ́nu pé kí ló tó dé a sì ti dáríjì náà. ọ̀tọ̀ ni a ti dáríjì, ọ̀tọ̀ ni a dáríjì, ọ̀tọ̀ ni a ó dáríjì, ṣùgbọ́n a ti dáríjì pé kò yẹ kọ́rọ̀ ìwé tó ń lọ ilé ẹjọ́ mọ́ ebi tí gbogbo wájọ fẹnu kò lé lórí ni. ṣùgbọ́n àwọn alábọ̀dé ọmọ Yorùbá wọ ọ̀rọ̀ àkọ́kọ́ labeeb tẹ́wọ̀ Yorùbá lòun ó mọ tó ń sọ sí àwọn oníflágì tó ti dé ni tẹ́ bá ti dé ẹ̀kọ́ àbọ̀ ó mọ tó ń sọ ẹ já mọ gbọ́rọ̀ ẹ̀ lọ. so èyí tí mo padà wá gẹ̀ẹ́tì gbà tí mo pe lọ́ọ̀yà ni pé wọ́n nígbà táwọn ti gbé kéèsì wọ kóòtù ọ̀rẹ́ díẹ̀ tẹ́lẹ̀ pé adájọ́ béèrè fún náà ni bíbèrè tó béèrè fún làwọn fi gbé lọ sí kóòtù ẹnìkan kan ò sí nǹkan kan pẹ̀lú. ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ pé bí labeeb lágbàjì àfa labeeb lágbàjì sí wí ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi wọ́n mú ìwé lọ fún ní kóòtù nígbà tí ò gbà wọ́n mọ̀ tó fọ́ọ̀sì ẹ̀ wọ́n gbé lọ sí kóòtù débi wípé barrister US mọ̀ mo sọ pé nínú Kwara state law ọjọ́ mẹ́rìnlá ló yẹ kó lò ní prison ọjọ́ mẹ́rin pẹ̀lú tó ti ń lò bọ̀ ogán ti dára alé yóò sì jáde tí èèyàn bá ìmáàmù Málíkì gbogbo àwọn ìmáàmù tẹ́ ń sọ kò ṣèwọ ni òfẹ́ ìwúfẹ́ ẹ̀wọ̀n dúra onítùmọ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n kọ́ ni Ọlọ́run má jẹ wá ń yà ni bí gbogbo wa bá níta lọ́lọ́run yọ ọ̀tọ̀ Ọlọ́run ni o ẹni ibú ni o tọ́lọ́run bá lọ́ọ̀rẹ́ òun ní ńkọ́ kọ̀tà ibi tọ́rọ̀ Ọlọ́run ti bà nínú ibi tọ́rọ̀ Ọlọ́run ti bà nínú Ọlọ́run ọba wo tásídẹ́ǹtì ó ṣẹlẹ̀ obìnrin tó wà ní oyún Ọlọ́run ní járí kú aláboyún tí ó lọ tọmọtọmọ ẹlòmíì ọgbọmọ lọ́wọ́ yóò lọ lẹ́sìn rẹ lòmíì kíní inú ọ̀rá ni ọmọ ẹja ìkẹ́kọ̀ọ́ sì ní mú yóò sì tún jáde nínú mọ́tò lọ́wọ́ máa wò títóbi Ọlọ́run sọ́lọ̀ náà ni Ọlọ́run tẹ́ ń gbé ìjà ni ẹ múra sí ẹ gbèjọ Ọlọ́run pẹ́. ọmọ yẹn mọ kọsí iná Allahu Ghafur Rahim kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ so ìyá tó bí tó yẹ pé àwa náà nírú ẹ̀ níyà kò ti wá bẹ̀ wá kò sí nǹkan tá a fẹ́ ṣe sí kódà gan wọn bẹ̀ wá gan so tiwa ni pé ká yànda èèyàn ká ṣó bẹ́ẹ̀ sì wá ṣe rí ilé ní tásí wọn ti bẹ̀ wá kí la tó wá fẹ́ gbà lẹ́yìn ẹ̀bẹ̀ so àyìnbá ní nǹkan kan papọ̀ rárá mọ́ so gbogbo rúmọ̀ tí bá ń lọ so ilé ẹjọ́ ló béèrè fún gẹ́gẹ́ bíi pé wọ́n ti tẹ́ńdà ọ̀rọ̀ rẹ̀ síwájú jọ́ọ̀jì tẹ́lẹ̀ náà so ọ̀rọ̀ kóòtù yìí dẹ̀ sí ọ̀rọ̀ bíi agboolé tó sọ pé a ti parí ẹ̀ ó ti tán so documentary ni àbí kan fáìlì ìwé kan síwájú jọ́ọ̀jì tí jọ́ọ̀jì ó fi mọ̀ pé nǹkan yìí ti tán lóòótọ́ àwa la fẹnu sọ fúnra wa so ọmọ kì í sọ̀rọ̀ ọ̀nà agboolé ni ọ̀rọ̀ yẹn so ọ̀rọ̀ mi ò ní gùn púpọ̀ mi bá ní nǹkan kan papọ̀ mọ́ rárá nínú ìjà àti dáríjì yẹnyẹnyẹnyẹnyẹn Inna Allahu Ghafur Rahim so àwa náà bímọ so ọmọ wa ó sì sọ̀rọ̀ wọn ó jáde wọn ó káàkiri àgbáńláyé àwa náà yìí ń káàkiri àgbáńláyé so ilẹ̀kùn sí lọ́rọ̀ ó níwájú lẹ́yìn so kò sẹ́ńtílẹ̀kùn lè mú lọ́wọ́ o kò sí ẹ̀dá náà láyé ẹni tí ó sọ pé mo perfect láyé mo ò lè fẹ́ ṣọ́ ẹ kán má rí ẹ mú nínú ọ̀rọ̀ nínú ṣe kò sọ́nà tán lè gbà kò sọ́nà tó bó o ṣe lè perfect ọ̀rọ̀ tó yẹ pé ẹ̀mí pé a fẹ́ ṣọ́ ẹ a fẹ́ mú ẹ làwọn yẹn bá ní sí ẹ o ò lè safe àwọn bàbá wa nílọrin máa ń kọrin kan àbáláyé ni wọn ní kò sẹ́ni tí ò lè sì ṣe kò sẹ́ni tí ò lè sì jẹ kò sẹ́ni tí ò lè sì wí kò sẹ́ni tí ò lè sì sọ àyàfẹ́ ni Ọlọ́run bá fi ṣọ́ ẹ ṣọ́ ṣe bóun náà ló sì lè síra gbogbo wa ti dáríjì o gbogbo wa ti dáríjì ẹgbẹ́ ọ̀rọ̀ tí Sheikh Labeeb Lágbàjì sọ because òun wà insider lòun lára ògo Ìlọrin lòun gbogbo wa ti dáríjì ọ̀tán yányán torí wípé kí ni òun èyí sọmọ Ìlọrin Yorùbá lòun òun kéwú ń bẹ̀ ni yóò sì ronú báwọn àwọn ìbádùn àwọn báwọn bàbá àná ṣiṣẹ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ sólànà ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n fojú àwọn ẹni Ọlọ́run rí Sheikh Adam wọ́n fi ògùn bọ́ lọ́wọ́ dẹ́wò àwọn wo ìbáwọn àfáà náà ni kí wọ́n tó wá ṣàdúà kọ́lọ́run tó wá fi hàn wọ́n pé lọ bá àwọn àfáà báyìí lọ bá àwọn àfáà báyìí àwọn ẹlẹ́ni Ọlọ́run tó wà nígbà náà kí wọ́n bọ̀ ṣàdúà sí tẹ́sí fi lọ bá àwọn ẹni Ọlọ́run mo sì morúkọ àwọn ẹni Ọlọ́run mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ lọ bá wọn gbà náà gbogbo àwọn tó fìtì náà Sheikh Adam pátá láyé àwọn àfáà ni sọ́lọ́run ò wá gbé Sheikh Adam jẹrí wọn ẹ wá wo sí Ọlọ́run púpọ̀ náà àwọn ọ̀tá àná gbogbo wọn náà lọ́mọ wọn wá ń lọ lé kí bàbá wa Adam lónìí ẹni tí ò lọ sí mọ́ríkàsì tààràtààrà yóò kéwú lọ́dọ̀ ọmọ kí wọ́n Ádámù Ádámù ti wá bẹ̀ lọ́n pé Ọlọ́run bá pàwọn létí rán ọmọ kí Ádámù ọba pọ̀ bó ṣe pọ̀ lónìí kódà àwọn táwọn lọ mọ́ríkàsì gan ń dùn wá pé àlẹ́ sáwọn gan mọ̀ríkàsì ni wá bàbá tó bí mi ni pé tí kì í bá ṣe fọlọ́ ti sọ́nù Al-Qur'ani pé ànábì Muhammad ló pin ànábì Ọlọ́run pé ànábì Ọlọ́run làbá pé Ádámù bàbá Sheikh Adam Lagege bàbá tó bí èmi lọ sọ fún èmi bẹ́ẹ̀
bàbá tó sì bí èmi ló jẹ́ mi ọmọ pàtàkì ádámù ṣé bàdàn ní Sheikh Adam kí ló dé tá a bá lọ́wọ́ ìbílẹ̀ torí pé kí ló dẹ̀ fà píà Yorùbá ni bàbá Sheikh Adam kì í tó wá ṣe yun nìkan kan fẹ́ Fúlàní níyàwó bàbá wa Sheikh Adam kò tó fẹ́ Fúlàní níyàwó mẹ́ta fojú ẹ̀rí lọ kí wọ́n tó gbà fún wọ́n gbà fún àbí wọ́n gbà fún ẹ̀yin náà ẹ gbà kẹ́yìn ẹ gbà fọ́gà yín oníbodè oṣòro kọlù. mú ìyá tó bí dìde wá látò dídí Ìbàdàn wá sí Ìlọrin bẹ́ẹ̀ kò sí kankan tó kù mọ́ o àfẹ́ tí o bá níyà àbí tó níyà tó ń sọ mọ́ rẹ̀ nìkan ló kù gbogbo àgbáńlá ayé ti dáríjì gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí àti dáríjì so kò lẹ́sẹ̀. now gbogbo àgbáyé ti dágbà tá a jẹ́ mùsùlùmí ẹ lọ wò gbàtọ́rọ̀ ìbẹ̀rẹ̀ báwọn èèyàn bá pè mà alẹ́ mi náà ń bínú sẹ́ torí pé Kùránì tó sún náà ọkàn èmi náà mùsùlùmí ni mí ọ̀dà ẹ ti mú ẹ ti ṣe gbogbo ẹ̀ àní sí ládàradà ti wá wèrè tí ń bẹ lára tiwa sáà ti wò gbogbo àwọn tí wọ́n mú ní ìsìn tí wọ́n ń gbé orí àáfà gírí mùsùlùmí kọ́ ni gbogbo àwọn tí wọ́n mú ṣé ìsìláàmù nu ìjà àti túnlé tiwa ṣe àwọn wo lápè láàfà kí ni tí ń jẹ́ àfà kí ni tí ń jó mímọ̀ kí ni gbogbo ìlànà wo láti gbé kalẹ̀ ìgbàkúùgbà ní nǹkan dẹ̀ máa ń change sẹ́yìn tẹ́ change ẹ̀ ní èyí lẹ́ change ẹ̀ èyí tẹ́ lóòótọ́ tẹ́ níbẹ̀rù Ọlọ́run tẹ́ lẹ́mí ìdáríjì lẹ́ change ẹ̀ èyàn sì ń sọ náà sì tó sọnù ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n máa láwa mùsùlùmí à lẹ́mí ìdáríjì ó sì tún lè sọrú ẹ̀ jáde ìwọ ló lẹ́mí ìdáríjì mi ò bá dáadáa báyìí lọ́wọ́ bàbá tèmi nígbà tí bàbá wa kú tán gbogbo àwọn photocopy ìwé à ń wáṣẹ́ àti muslim àti christian tá a kó jáde bó ṣe pọ̀ tó àìmọye èèyàn ẹnìkan ń jọ kan ó fẹ́ ṣiṣẹ́ wọ́n wá ti sọ fún un pé kó mú tẹ̀sùbá kó mú wá bàbá wa kọ́ mọ̀ sí wípé mùsùlùmí lòun nígbà tá a délé ó wá kí bàbá wa ó sálámù kankan ó mú tẹ̀sùbá lọ́wọ́ sáfà bàbá ní kí àmì kí ṣé kí ilé mọ̀ pé mùsùlùmí ló fi mú tẹ̀sùbá lọ́wọ́ kírísítẹ́nì ní ọmọ mọ̀ bí ọdún ọba tẹ kọ̀mọ̀ pé bàbá mọ òun bàbá ní mọ̀ mọ́ wọ́n sì bá wá iṣẹ́ ńgbà náà lọ gbogbo ọ́fíìsì ẹ̀ kí bàbá ó dé ni wọ́n dé lórí ọ̀rọ̀ rẹ̀ láwọn ọ́fíìsì ẹ̀ kí bàbá ó dé kí ló dé ìsìláàmù nu ẹni ìsìláàmù lẹ́mí ìdáríjì èèyàn wá bá mi ní ìsìn wọn láàyè iṣẹ́ sílẹ̀ muslim wa christian wa ẹlẹ́sìn ìbílẹ̀ wa á wo ni tó bá lè ṣiṣẹ́ ìlágbé fún wọn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ tá a mọ̀ pé yóò ṣe dáadáa ọ̀dà nígbà Ṣèyí Mákindé ti jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ ní ìsinsìnyí ní káwọ̀ mọ́wọ́ mọ́sálásí mọ́sẹ̀ bóun lọ́kọ́ mọ́sálásí tó ṣe rí gidi o wọ́n wá kọ́ ọkọ rẹ̀ sí àwọn tọ́rọ̀ tó yẹ wọ́n ní wọ́n lọ yọkù ibò lẹ́sẹ̀ máa ń ṣe báyìí tó yẹ kó máa jẹ́ àwòkọ́ṣe rere tó sì yẹ kó máa jẹ́ pé unity mosque pé tó nígbà ọ̀rọ̀ nígbà yìí a fẹ́ la títì kọjá ẹ̀rú wa ń bà wá pé wọ́n fẹ́ wọ́n wo mọ́sálásí wa pé bo láti máa kírun gómìnà ní ẹ fọkànbalẹ̀ ń fowó nínú owó ara tèmi gangan ní ìfìbáyín kọ́ mọ́sálásí ó sì kó sí kọ́ skul bẹ́ẹ̀ ó tó wá dá nílọ́po 100 jù tó ń wọ́n wó lọ wọn akọkọ rẹ̀ sílẹ̀ wá fẹ́ kúlẹ̀ sí ṣe kọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kí wọ́n kọ́ ọkọ̀ tí ń ṣàbíkọ́ ọkọ̀ Islam ṣe ẹ̀ lélọ́kọ̀ ẹ máa gbé ogun náà dandan wá nígbà ìṣèkọ́lá kọ́ mọ́sálásí ẹ̀tọ́ kọ́ ọkọ̀ tiẹ̀ sí ẹni torí pé òun jẹ́ mùsùlùmí ní Dubai orúkọ ìyá Jésù Mary mosque ń bẹ́ẹ̀ ìyá máa wọ́n lè fowó kọ Christian kọ sọ mọ́sálásí ìbọn ló fowó ara ẹ̀ kọ́ Memorial Mosque máa ń bẹ tá a ti ń rí pé àmọ́kọ́ mọ́sálásí ní ìrántí bàbá àti ìyá mi irú ẹ̀ pọ̀ káàkiri bẹ́ẹ̀ dé Sẹ́yìn ẹ̀bà bẹ́ẹ̀ dé Ìbàdàn ẹ̀bà bẹ́ẹ̀ dé Ìlọrin ẹ̀bà bẹ́ẹ̀ dé Èkó ẹ̀bà bẹ́ẹ̀ dé Abẹ́òkúta ẹ̀bà bẹ́ẹ̀ dé Òṣogbo bẹ́ẹ̀ dé Oǹdó bẹ́ẹ̀ dé Èkìtì bẹ́ẹ̀. níwájú wa mọ́ kò lẹ́sẹ̀ kan níwájú wa mọ́ nítorí pé ilé ẹjọ́ yìí ṣe agboolé òun ló fi rí báwọn a lè ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn lọ́ọ̀yà èmi ti pè wọ́n lánàá nígbà tí mo gbọ́ lẹ́kọ̀ọ́ bí kí ló tún dé wọ́n ní tí ó làbí bí ó ṣe lọ náà nù pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ni kì í ṣe ọ̀rọ̀ nìkankan yín ilé ẹjọ́ ó dẹ̀ ní bó ṣe ẹsẹ̀ mọ́kí àwa àmọ́ nípa òfin so àwọn tó ń mọ òfin náà sínú so àwọn lọ́ọ̀yà rẹ̀ tá bá ti kọ ìbá àwọn àti ní kọ́kọ́ wíwọ̀n. àwọn ti dé ẹja máa gbà lọ. kì í ṣe pé kéèsì mi tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o kéèsì mi tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o wàláì kéèsì mi tuntun kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o ètò à ń lẹ́hùn náà ni nítorí pé a ti gbé ajá ìjọba tí a bá ti dẹ́ sí yàn kẹkẹ ní ẹnfẹnu sọ pé ó dúró òun ìfẹnu sọ ìwé lẹbi. Sheikh Labeeb Lágbàjì ló bá wa sọ̀rọ̀ ẹ wá já gbọ́ fọ́ọ̀sì nígbà tí Sheikh Labeeb jáde tí gbogbo ayé rí agbọ̀rọ̀dò lọ̀rọ̀ máa ń dùn gbọ̀rọ̀ mi wá dẹlẹ́rù ibi tí wọ́n ti flag wa lánàá ni ibẹ̀ náà láti padà sí lónìí ẹ̀rìgbọ́n ní ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ gbọ́ ẹ jẹ́ àfarabalẹ̀ gbọ́ ẹ má bá wa tẹ́lẹ̀ ọ̀fẹ́ dẹ̀ máa ṣíà wọ́n ti dénú wọ́n ti kóra wọn dé wọ́n ti jí wọ́n ti kóra wọn dé. péré lọ. kódà ẹ lòdù bẹ́ẹ̀ lọ madam. torí mo rí i pé ó yẹ kẹ́ ẹ ti lọ sùn
mo ti fẹ́ sùn gbọ́ báyìí mo ṣe wà yìí. ẹ má jẹ́ ń dá ọ̀rọ̀ lọ́ọ̀ rẹpẹtẹ. ẹ dálẹ̀. ṣé rí àdúrà kan ni màá ṣe ọlọ́run máa bá mi ṣe àlékún àlàáfíà yín. Àmín Ọlọ́run bàbá àmín. Mo máa ń sọ fáwọn èèyàn pé nínú àwọn àdúrà kan wà téèyàn bá ṣe ó máa á jọ àwọn èèyàn lójú pé irú àdúrà wo leléyìí. Àwọn èèyàn wá ní kí n ṣe àwò mo ní èmi ò bẹ Ọlọ́run ìsinmi. ṣe é gbọ́ nǹkan. Àwọn èèyàn máa wò pé. ṣe é gbọ́ ní làákàyè òun ọ̀bẹ lọ́run ìsinmi. òun ọ̀bẹ lọ́run ìsinmi. Àlùkùránì gan sọ fún apá òun ṣe òru nísinmi fún wa. Àlùkùránì gan fẹ́ ká sinmi. Òun ọ̀bẹ lọ́run ìsinmi. Ṣé n tí Kùránì pinnu? Ṣé n tí mọ̀ sáyẹ́ǹsì sọnù? Ṣé n tí mọ̀ sọ fún wa nu pé ká má sinmi? Mọ̀ ṣiṣẹ́ mọ̀ rìn láti Ìbàdàn lọ Èkó kọ́ máa padà. Ọ̀bẹ lọ́run ìsinmi. Ẹ tí ọba bẹ lọ́run ìsinmi kò ní nísinmi. Ọlọ́run bá jẹ́ nísinmi. Mo bẹ Ọlọ́run fún mi nísinmi. Bí èèyàn bá ṣiṣẹ́ wọn a máa fún èèyàn nísinmi. Ìdí inú tó ṣe pé shifting fi ń wà. Ìdí inú tó ṣe wípé èèyàn máa ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ pé ó ti gba ìsinmi. Ìgbà míì wà yóò gba ìsinmi yóò gba leave. Ìwọ̀n náà bẹ̀rẹ̀ bí oṣù wọn ọ̀bẹ lọ́run ìsinmi. Báwo lè yan ṣe ní nísinmi mo nínú mi ò fẹ́ ìsinmi àlàáfíà ni mo fẹ́. Kí ni ó fún yẹn ní àlàáfíà? Kí ni ó fún yẹn lálàáfíà? Ọlọ́run ọba tó ṣe wípé èèyàn ṣiṣẹ́ gbòdì alẹ́ téèyàn wọlé èèyàn wá fẹ́ sùn gbogbo ara ló ti wó yàn gbogbo ara ó ti rẹ̀ èèyàn tó o bá fi lè sùn tó o sinmi nígbà ilẹ̀ ọba máa gbogbo ara ló ti tò padà. Ìsinmi fún yẹn lálàáfíà. Téèyàn bá wà lọ hospital wọn ò ní kó ní bed rest kó sinmi ẹ sáàfilẹ̀ jẹ́ kí wọ́n sinmi ní bàbá kò sí nǹkan kan arípẹ́ ẹ̀sinmi náà ni kálàfíà ọba àlewà ẹ̀sinmi so gbogbo kankan yín náà ni ẹ máa sọ̀rọ̀ yọ̀dẹ̀ máa tako làákàyè èmi ọmọ ibi tí wọ́n ti ń sinmi o. Torí pé ìsinmi àìsàn lè fún yàn nísinmi. Bẹ́ẹ̀ni. Àìlera ó lè fún yàn nísinmi. Bẹ́ẹ̀ni. Kódà èèyàn lè lo ẹ̀wọ̀n kó lọ tibẹ̀ ní ìdílé ẹ wo wàhálà tí Tani Olohun fi rẹ̀ ṣe tó bá fẹ́ bú àwọn èèyàn. Malam Yusuf ló pe Alifulani sórí program ẹ̀fìjẹjájọ máa gbọ́ lẹ́yìn tí wọ́n rí fídíò tí Alfa labeeb lágbàjì ṣe ńlọrọ̀ yìí ẹ rí i pé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ fún ààrẹ òpìtàn níwèé ilé ẹjọ́ fẹ́ gbé mi lọ ilé ẹjọ́ ẹni gbogbo yín ti ríbi tó ti ń jáde inú ọ̀rọ̀ tèmi kú ọ̀dájú ẹjẹ́ àjọ lọ ilé ẹjọ́ àwọn ẹ̀ṣọ́ èmi ọba yín dégbò ọ̀dájú àjọ tọ ọ̀nà ọ̀dájú ṣé wọ́n ti. Wàhálà yẹn ń sìn ẹ rí i pé ó ń sinmi lọ́wọ́ ní báyìí kò rí wàhálà yẹn ṣe mọ́ bá wa gbọ́dọ̀ máa tọrọ orú ìsinmi bẹ́ẹ̀. Gbádá báyìí àwa wá bí igbó kan ejò ọba wà ń bẹ àkekèé ọba wà ń bẹ àwa máa fò káàkiri. Igbó rúmọlẹ̀. Bẹ́ẹ̀ ni o àwa máa fò káàkiri àwa máa fò káàkiri bó ṣe ń yí apá agbádá báyìí ní ọmọ ní ha kíní kan ó ti wà lọ́wọ́ mi kíní kan ti lọ́wọ́ mi. Gbogbo wàhálà tó wá ń ṣe yẹn ẹ rí i pé lọ́wọ́lọ́wọ́ tó wà báyìí confam ó ń sinmi lọ́wọ́ ní báyìí. èyí náà gbàgbé sinmi. torí pé tó bá jí láàárọ̀. ẹni sinmi agbàgbé sinmi lọ́dọ̀ yìí sinmi yóò sáà jáde ìsinmi ó lọ péjọ kan. kàkà tó fẹ́ ṣe ju pé kó jókòó kó máa wò sákun ayé lọ. tó bá fi lọ́sàn-án kó wò báyìí pé ha kódà nígbà míì kò tiẹ̀ ní mọ̀ pé déètì wo lè ní. ẹ já kíyèsí kíní kan ẹ wọ̀rọ̀ tí labeeb lágbàjì sọ ẹni tí ò tí ì kú ò tí ì mọ̀rú ikú tí ó pa òun gbogbo àwọn tẹ́rù bá wọn ṣe yẹ̀yẹ́ yìí ìsìláàmù kọ̀ ìwọ̀n lẹ́ẹ̀rín dùn mọ́ ẹ̀sìn rin níbà ìwọ̀n lẹ́ẹ̀rín dùn mọ́ ẹ̀sìn rin níbà gbogbo yìí kò sẹ́tọ́ mọ́ ní tí ó gbẹ̀yìn òun àbí tí ó ṣẹlẹ̀ sẹ́mi òun lọ́la níbẹ̀ ní ṣúrátù náà jù bẹ́ẹ̀ sẹ́yìn ní máa kọ̀rọ̀ kẹ́ẹ̀fì mọ́ tí ó ṣẹlẹ̀ sẹ́yìn gan fúnra yín káti ẹ̀ wá gbà yé pé ìtorí tẹ́ẹ̀ fi sílé ẹ̀ champion pé ìsìláàmù ń borí ó sọ́dún bí ìsìláàmù ṣe ń jagun nù. nígbà míì kò ní mọ̀ pé ṣáà ti wà nírọ̀lẹ́ ní àbílẹ̀ ti ṣú. wọ́n fún wa ní sinmi tó láti Ọlọ́run. èmi ò tọrọ sinmi àlàáfíà ni níjọ́ tí wọ́n bá ní ẹjọ́ kan yìí ò sinmi ọkàn yẹn ò gbádùn mọ́ nìyẹn. ṣé flagi tó ní àbí nẹ́tíwọ̀kì o àwọn ará bíi wọ́n gbọ́n pọ̀ ok ó ti dúró wọ́n gbọ́n wọ́n mọ̀ da flagi bò lẹ́nu. ṣùgbọ́n ọkọ̀ tó bá wà sáfísébù tíṣẹ́ rẹ̀ pé a máa tẹ náà káàkiri náà. ẹ máa gbọ́ nǹkan ibi tí màá wọn lọ nu wọn lọ́kọ̀ wọn lé tẹ́lá ti ní kọ́kọ́ ò sinmi ajẹ́ pé kò gbádùn ọkọ̀ wo ni ò ní sinmi kò sí gbogbo nǹkan tó lọ ń dá láyé tí ò fún ní sinmi tí ó bá tó àsìkò kan ibi ọmọ fẹ́ yìí nígbà bá yóò tó sinmi yóò rọlẹ̀ wìí omi òkun bó ṣe máa ń ru náà nígbà bá tásìkò kan yóò rọra lọlẹ̀ á kì í lòde gbogbo kìíní yóò lè iṣẹ́ ọmọ primary school lélẹ́yìn náà yà à ń gbọ́ yín àṣà ń gbọ́ yín. kó mọ̀ fún wa lálàáfíà kó mọ̀ fún wa nísinmi.
Ọlọ́run fẹ́ mi ní ìsinmi o àtàlàáfíà àti ìsinmi ni kó o fún mi kí náà ní ọ̀pá àìnísinmi ní ọ̀pá lábá ní lágbájá yìí lọ pé wá oní ó ṣe ọ̀tọ̀wọ́n oní ó ṣe ń kú lọ díẹ̀díẹ̀ nu ń kú lọ díẹ̀díẹ̀ nu tẹ́ ẹ̀ bá mọ̀ wọ́n tún ti ń flag o. ṣé wá rí èmi ó pé ọ̀sẹ̀ mẹ́sàn-án. wọ́n ti bá wa kà. tá a bá ní ká lo nǹkan ọ̀sẹ̀ táwọn olóyìnbó ń pè ní week. ètò láàárọ̀ ohun ètí ìdè wọ́n ti lọ pé ẹ máa tẹ lọ́ọ̀fù ẹ máa tẹ láìkẹ̀dẹ̀ máa ṣe ẹ máa comment ẹni nǹkan bí wọ́n ṣe ń bá wa sí ọjọ́ àtòṣù wọn ò lè fi ọpọlọ sí kọ̀ǹpútà. bá a bá wá ní ká ka wákàtí ó ti lo 1512 hours. bá a bá wá ní ká ka minutes ó ti lo 90,720 minutes. nílẹ̀ fi produce. ní ti seconds ní ìṣẹ́jú 5,443,200 seconds. calculation yín wrong nígbà ẹ fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ fi pe ìtẹ́ ẹ ti kọ́ lẹ́tẹ̀lẹ̀ ní míì ti kun tẹ́ ẹ láyè sí you are not ingenious. ìgbà tó that particular minute tó ń pè minute ti kún gbogbo tó fi ìgbà tó fi pè wọlé gan nísìn nígbà tí mo fi kọ́ tiẹ̀ ó ti di 3 minutes 54 seconds sí mọ̀ sí yẹn mọ̀ ṣe o. wọ́n ṣe déédéé wípé mímí sókè mímí sísàlẹ̀ títa ni Ọlọ́run mí lọ́wọ́ nínú ọgbà ẹ̀wọ̀n kó jẹ́ 6,531,840. ìbéèrè kan wá ní. gbogbo ilé sim ẹ fi ṣe China phone kékeré Tecno yìí ẹ fi ṣe ká mọ̀ pé làákàyè yín gbé lóòótọ́ lọ́wọ́ 1 million lọ́wọ́ 2 million ká máa rojọ́ bí obìnrin. ẹ dákun ṣé kò sí ègbé láyé mọ́ ni. ṣé kò sí àfẹ́ ẹ̀rí mọ́ ni. níbo ni ìṣújú wà. ọ̀dà àwọn oníṣàngó ńkọ́. ṣẹ́gbọ́ o. àwọn ológun ńkọ́. ṣẹ́gbọ́ o. àwọn ọlọ́ya ńkọ́. ṣẹ́gbọ́ o. ọlọ́ṣun ńkọ́ ọlọ́bàtálá ńkọ́ onífá ńkọ́. ṣẹ́gbọ́. ẹ dákun níbo ni ọ̀pá Ọ̀rànmíyàn lọ. ṣẹ́gbọ́ o. àwọn ẹlẹ́bọ confam lójú méjèèjì ńkọ́. níbo ni ọ̀pá Ọ̀rànmíyàn lọ. ẹ̀yin náà ẹ̀wù nǹkan táwọn èèyàn bá tó wá jáde nísìnyí àtún ni wọ́n bẹ̀rẹ̀ bí ṣe ń bẹ̀rẹ̀ ni o kí ta lọ lọ́run kó tó wà aráàjì báyìí kó tó gbọ́ ilé wọn ló tó dé o ẹ̀wù nǹkan o kẹ́nìkan náà wàá máa bá wa náà wípé níbo làwọn àáfàá yín wà bàbá yín Murtala tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Lámúnigun tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Lánàṣẹ̀ tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Ádámọ̀ tẹ́ ẹ wí ń kọ́ bàbá yín Kàmálìdì tẹ́ ẹ wí ń kọ́ sẹ́nu wọ́ọ̀dùn ìjà àfilà káyè máa ṣe nǹkan Islam ò rí báyìí. níbo ni àwọn irúnmọlẹ̀ wà. àwọn onísàpànà ńkọ́ àwọn aláwọ̀ àwọn apènà àwọn eléégún àwọn àràbà ńkọ́. DSS ti mú wọn. mo sẹ́ẹ̀dì póòsì kan níjọ́ tí wọ́n mú TanoOlohun. ẹ wo ìgbà tí ọ̀rọ̀ pé wọ́n gbé ọ̀rọ̀ lọ bá ìyá Estabod tó ṣẹlẹ̀ tí Estabod bí Alifulani pé wọ́n ní wọn náà ń dá sọ̀rọ̀ TanoOlohun ìyá Estabod lòun fi gbà ó ti ẹ̀ surprise pé síwọ̀n tí ìfọmọ yẹn lẹ̀ náà níjọ́ yẹn. ẹ bẹ́ẹ̀ sì ní ṣe tó lóun àwọn yẹn sọ fún pé wá stop program lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ so torí ẹ̀ stop ẹ̀ àwọn àáfàá ni ọ̀rọ̀ sọlẹ̀ láàrin ara wọn ò lè dá yanjú ọ̀dọ̀ blogger ni wọ́n gbé lọ balẹ̀ tó ń zirú nẹ́lẹ̀ ayáta adonìyẹ àwọn àáfàá ti lọ ọ̀rọ̀ sọlẹ̀ láàrin àwọn àáfàá wọn ò lè yanjú ẹ̀ ọ̀dọ̀ blogger ni wọ́n gbé lọ wọ́n wá ń pè wọ́n ń pè sórí ètò wọn gbé look at that. Islam ẹja practice Islam bọ́lọ̀ sí ní ká practice ẹ̀ èmi ti wẹ̀yìn sí Islam ẹ̀ tí ó kò parí ọ̀sọ̀ gbẹ́lẹ́ ní òun bẹ̀ lọ́run mo wẹ̀yìn sí Islam dáadáa wọn máa fà lè mi ṣùgbọ́n Islam kọ́lẹ̀ ń ṣe Islam kọ́lẹ̀ ń ṣe. mo sense mo wá ní TanoOlohun the time is now àwọn èèyàn mọ nǹkan kan kì í ṣe TanoOlohun ló mọ Ọlọ́run lọ́wọ́ báyìí Ọlọ́run lo TanoOlohun láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé TanoOlohun Ọlọ́run lo TanoOlohun lọ́wọ́ ṣé wá rí lọ́yà kan sọ pé preliminary objection wa ní kẹ́ ẹ gbọ́ lọ́yà kan sọ pé application fún bẹ́ẹ̀lì ní kẹ́ ẹ gbọ́ lọ́yà kan ní ẹ gba bẹ́ẹ̀lì ẹ má gba bẹ́ẹ̀lì gbogbo bí àwọn lọ́yà yẹn ṣe ń takora wọn kì í ṣàwọn náà. ẹ jẹ́ ìkan bẹ tí ó yẹ kí n lò gan ń bọ̀ ẹ jẹ́ ń lo eléyìí ẹ jẹ́ ń wáyé kan wà báyìí tó yẹ kí n lò ẹ jẹ́ wá gbé eléyìí ibi tí wọ́n ti challenge Sheikh Labeeb Lágbàjì gangan ń bọ̀ òun dáná o.
ẹ̀bùn náà máa lọ. Bọ̀ ọ́dà pé ọmọ ìyá wa ṣé labeeb lágbàjì táwọn náà wà ní gbogbo mùsùlùmí ti forí jì. sẹ́mi pé ẹ forí jì mí. Sheikh Labeeb Lágbàjì àwọn sọ pé gbogbo mùsùlùmí ti forí jì pé lọ́dọ̀ tóun ti forí jì àti àwọn ti sọ àwọn ti forí jì. Sheikh Labeeb Lágbàjì sọ bẹ́ẹ̀. Nígbà tó wá sọ bẹ́ẹ̀ Malam Yusuf wá gbọ́ ọ wá pé Alifulani ẹ máa gbọ́ o. Malam Yusuf kìí ṣe ọmọ Ìlọrin kò sì sí lára ògo Ìlọrin, ògo Ìlóbù ni Malam Yusuf, ògo Islam ni Malam Yusuf, ògo ilẹ̀ Yorùbá ó ní Malam Yusuf. Torí pé ìkankan mo máa ń sọ ìkankan tẹ̀mí nífẹ̀ẹ́ sí lára Malam Yusuf ni wípé bí ó ṣe gẹ fìlà ní àfáàsì ni bí ó ṣe gẹ fìlà ní léyìí tó ṣe pé ó ń gbé culture Yorùbá ga. Tàbá wá rò bẹ́ẹ̀ tí rònú bá wá lọ bẹ́ẹ̀ kí la wá tí wàhálà bá wá fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹlẹ́sìn either by comparative of religion bí Bible ṣe ń bẹ lórí ẹ ló ń bẹ lórí mi from Genesis to Revelation ìwé ẹsẹ̀ máa sọ Bible fún mi màá ti mọ ibi tó ti ń sọ̀rọ̀. Ṣùgbọ́n àlàáfíà máa ń bẹ tá a máa ń pè kìí ṣe gbogbo kéèsì tó bá lọ police station ní délé ẹjọ́ ìtẹ́ ń parí ń bẹ tádájọ́ náà bá rọ́rọ̀ mí láàrin àwọn èèyàn ìtádájọ́ ń bá wọn parí ń bẹ. Ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá gbé lọ ilé ẹjọ́ ni wọ́n ní wọ́n lọ pààyàn ẹ lọ yẹgi fún ẹ lọ jù ẹ̀wọ̀n kẹsànwó tanràn adájọ́ àmọ́ ẹ̀dá yẹn lẹ̀kọ́ máa ń lọ. A sì bá àwọn méjì sọ̀rọ̀ ìdábàdá lè yí kéèsì pé bóyá àwọn lọ́gbọ́njú o àbí wọ́n lọ gọ̀jù that's it. Ẹjá wa farabalẹ̀ gbọ́ o ẹjá farabalẹ̀ gbọ́ o. ọmọ ìyá wa ṣé labeeb lágbàjì táwọn náà wà ní gbogbo mùsùlùmí ti forí jì gbogbo mùsùlùmí forí jì at the end of the day bí bá sọ pé forí jì tẹ́lẹ̀ ní kékeré tí ẹ continue títa ní Ọlọ́run sí ìfàṣẹ tí ò sábọ́lọ́jì tó wá di wípé wọ́n tún wá rí arrest tó ní kí wọ́n tún rí establish àwọn kéèsì ní kéèsì nílọrin afáàlábí báwo yóò rí gẹ́gẹ́ bí hypocrite. Ta ló tún fẹ́ gbé kéèsì míì àgéṣẹ̀ nílọrin nígbà gbogbo àwọn tó gbé lọ ilé ẹjọ́ láwọn ti forí jì tí táwọn àgbàlagbà sì ń bẹ nílọrin. Ìwọ kọ́ ló kọ́rọ̀ sí wọn lẹ́nu kò sí tó kẹ́ ẹ́ kò kẹ́ ẹ́ ìwọ kọ́ ló kọ́rọ̀ sí wọn lẹ́nu tí ẹ sáà ní wípé kó kú bẹ́ẹ̀ kò kẹ́ ẹ́. This is not the proper way of doing things. Kí ni wàhálà tiẹ̀ àwọn ògbó Ìlọrin ìní bá fà tẹ́yìn náà ògbó náà kó sọ pé ẹ̀yin náà gbé kéésì ẹ̀yin náà gbé tí yín dìde sí ìlú ni ọ̀wà á dùn jù tọ́rọ̀ ṣògbó lẹ̀ yóò gbé wá sinimá tí ọ̀wà á dùn ni. Mo sì ń sọ ẹ̀ ń bá wẹjúlẹ̀ rúmbà ẹ jẹ́ á sọ́ra fún fìtínà dábẹ́ pé kíní ò dálẹ̀. Kí ni gbogbo ilé ìtàn ṣe àwádìí kankan mí ìṣe mọ́. À ń sì iye ọjọ́ tó ti lò iye ọ̀sẹ̀ tó ti lò iye oṣù tó ti lò iye wákàtí iye mímí odò kí la fi yẹ produce báírò lásán sáà fi sí lásìkò yìí nítorí mi rò pé kí Islam ká máa fi proud ní wípé iléeṣẹ́ tó ń ṣe mọ́tò yẹn Islam ni, iléeṣẹ́ tó ń ṣe generator yẹn Islam ni, iléeṣẹ́ tó ń ṣe àwọn iná yẹn Islam ni, wáyà àti kébù yẹn Islam ni, fóònù yẹn Islam ni, AC yẹn Islam ni, fáànù yẹn Islam ni. Abẹ̀bẹ̀ tá a fi ń fẹ́ra lásán báyìí manual abẹ̀bẹ̀ àlésẹ́ bàbá pa àwọn ìyàwó tán àwọn ọmọ tó lọ sí skul àwa ni wọ́n máa ń hun aṣọ òfì wọ́n máa kó káàkiri skul wọ́n máa ń hun fìlà wọ́n máa ń hun aṣọ òfì olówù tí wọ́n máa fi abẹ́rẹ́ méjì hun ọ̀tán ìta wa lè produce ní àwọn alẹ́ àfá tàbá mú kíní tàbá kí ẹlẹ́ amẹ́lẹ̀ ìtọ̀tán dẹ́lẹ́dẹ́ bábùlà káyè dẹ̀rẹ̀dẹ̀ wa múra kàkàkà lórí ọ̀rọ̀ ọmọ ọlọ́mọ. Ṣàlàyé pé ara kìíní ló ta ní o báyìí kéèsì TanoOlohun is becoming more complex on daily basis story tó tún lójoojúmọ́ gbogbo àwọn tájáde lé ní ìwúrẹ́ nìkan wọ́n sì jáde tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ barista us náà kí ni fọ́ọ̀tì barista us náà. I don't know. Kí ni fọ́ọ̀tì wọn. ẹjọ́ kí ni fọ́ọ̀tì tèmi náà. No wọ́n bú yàn méjì náà lọ bẹ́ẹ̀ yẹn bá pa ìyá rẹ̀ yọ lọ rẹ̀ bẹ́ẹ̀ yẹn sì ń fi ẹlikọ́pítà fọ́n owó yọ lọ́ta ẹni tí ò bá fẹ́ kí wọ́n bùn kò ní wá sórí afẹ́fẹ́ ọ̀dà bí mo ṣe ń sọ̀tàn títọ̀ bá gbé ẹlòmíì nígbà mo sọ̀tàn lórí ọ̀rọ̀ Ifọ̀n àti Ìlóbù pé kí wọ́n má para wọn gbogbo àwọn Ìlóbù mẹ́sẹ̀gì tí wọ́n ń sẹ́ndì àwọn aláìmọ̀ kan tó pọ̀ nínú wọn ẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì pẹ̀lú fóònù nọ́mbà ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ gbogbo yẹn ṣe àkìtàn lọ́lọ́run dá mi ẹ̀gbin lọ́lọ́run dá mi fertilizer lọ́lọ́run dá mi gbogbo ẹ̀gbin ló bá mi lára mu ìní wọn ò bú yàn bọ́ ọ bá ṣe dáadáa wọn ò yàn ta lè wọ́n tí wọn ò ní bú yín àwọn ń bú ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ta ni wọn ò ní bú nígbà ọ̀rọ̀ òsì ìjà tó máa gbọ́ lọ. kìíní rẹ̀ ẹ jẹ́ kó àwọn èèyàn gbọ́ prógáàmù ẹ̀yin ọlọ́tẹ̀ yọ ẹ kó ti rẹ̀ yìí kèé rẹ̀ wọn ò yẹ kú bọ̀rọ̀ ọmọ wa àwọn àfáà plọ́gà ọyẹ ìjà máa gbọ́ lọ.
us máa àti mala àti alifulani àti baba barika ẹni ibi. ohun wọn ò fẹ́ kéètò yẹn máa rìn bí ṣe máa ń rìn. No problem. Ó ní wàhálà alifulani tí wàá ti wá kó wàhálà alifulani tí wàá wọ́n jù ọ́ ó ní no problem. ṣẹ̀gbọ́n gbogbo eléyìí tó ń ṣe o wọ́n fi ń ti ẹsẹ̀ àlìfùlání as a comparative of religion. Àwọn comparative of religion wọ́n máa ń smart gan. Ó fi ń ti ẹsẹ̀ àlìfùlání bọ odò. Àwọn ṣe wá ní wàhálà àlìfùlání yẹn pọ̀ torí pé àlìfùlání everyday ìgbà míì ṣe program lẹ́ẹ̀mejì lórí ẹ̀ lójúmọ́ lálìfùlání ń ṣe. Sórí inú ṣe àlìfùlání wà nínú ògo Ìlọrin. Labeeb Lágbàjì máa tó ṣẹlẹ̀. Labeeb Lágbàjì ó lè lóun ò ṣe case lórí ọ̀rọ̀ tó ọ̀dà let me tell you èmi gbọ́ because àwọn insider ń bẹ nígbà wọn sọ pé wọ́n ń tẹ́tì pé kí wọ́n wá máa wọlé wọ́n wá máa dọdẹ Lájì Àbáàsì táwọn ẹlẹ́sìn ní káwọn pa gbogbo ẹ̀ pátápátá náà lágbọ́ láti trace ilé wa wá. Nígbà wọn wá lọ pé èèyàn wípé lágbájá Lájì Àbáàsì ti bú ọ o ọyá o a fẹ́ gbé lọ ilé ẹjọ́ o àwọn ògo Ìlọrin àwọn fẹ́ gbé lọ àwọn fẹ́ lọ ṣẹjọ́ ó ń tàn fúnra ẹ̀ lọ́lọ́ bá wọn pé ẹ wá bẹ́ẹ̀ bá lọ kóòtù wọ́n lọ kóòtù pé wọn ò ṣẹjọ́ kí wọ́n jẹ́ wọ́n lọ wọn ò ṣẹjọ́. Kí dẹ̀ ni èèyàn sọ pé Ṣàngó Aláàfin Ṣàngó my great grandfather bàbá ńlá bàbá mi odidi ọba nílẹ̀ Yorùbá olóró èpùyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ń gbómu tí yó mo sì ní ìwọ náà bàbá rẹ̀ sọ ọmọ bí wọ́n ṣe bí ọ bàbá rẹ̀ rèpùyà rẹ̀ oyún wọn fi bí wọ kò sí ọ̀rọ̀ ńbẹ̀ tá bá lọ kóòtù yóò mú ẹ̀rí ibi tí Ṣàngó ti rèpùyà rẹ̀ wá èmi náà sì mú tiẹ̀ wá Ọlọ́run gbọ́ ni èmi náà gbọ́ ni kó sanwó ọ̀daràn èmi náà sanwó ọ̀daràn kó máa lọ èmi náà máa lọ simple. Ọ̀rọ̀ àbísọ̀rọ̀ làákàyè mọ́ Aláàfin Ṣàngó Aláàfin kẹta Aláàfin bímọ sẹ́rùn Aláàfin òbí mọ́ ni kò wá sí gbogbo òtàn láyè àtàkọ́ọ́lẹ̀ ni o ìwé rẹ̀ Fẹsàmẹ́ Johnson rèé tí alájẹ ẹlẹ́kejì máa ń kóòtì tẹ́sì gbàgbọ́ ìtò náà kọ́ bẹ̀ ní pé Ṣàngó ọ̀gbẹ́jú báyà rẹ̀ láyé gbóni ó sì wá báyà rẹ̀ tí ọ̀gbẹ́jú bá sùn ẹ sàmọ́ lọ gbé tó oríṣiríṣi wá kẹ́ ẹ máa fi burúkú àwọn baba ńlá wa jẹ́ àti àwọn ìran wa nílẹ̀ Yorùbá ẹ wá ní ká mọ́ sọ̀rọ̀ ẹ sọ ń kóòtù o bẹ́ẹ̀ bá bẹ̀ yín ẹ mọ́ gbà bẹ́ẹ̀ bá bẹ̀ yín ẹ mọ́ gbọ́ ẹ mọ́ gbà ẹ sọ ń kóòtù. Ogun ní ìnímọ̀ mẹ́jọ rò gbogbo tẹ́ ẹ jọ ń ṣe fúnra yín ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ fi ń ṣe bẹ́ẹ̀ lọ ń pera yín tẹ́ ẹ tira yín mọ́lé lẹ́pẹ̀lẹ́ ẹ fẹ́ bá gbogbo òlu fa wàhálà sógun kó wa ní Ìbàdàn ni ó ti ẹ̀yẹ gbogbo eégún kó lé ní lóko àgbàdo kì í ṣe bí pákọ̀kọ̀ èyí rú ẹ wọn lọ kí ló kẹ́ yín pẹ̀lú ọ̀rọ̀ yìí. Nígbà tí kí ni ìgbìyànjú tí gbogbo yín ṣe agbẹ́bẹ́ sí wàá múra kankan ìbá àwọn ògo Ìlọrin ti ẹ̀gbẹ́ wọn ti mọ́lé gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá tẹ̀yin náà wá ń dá sí kí ni ìgbìyànjú tẹ́ ẹ ṣe nígbà tó ṣe Kùránì ìjẹ́ ẹ pé wọ́n fi ẹnìkan sọ̀rọ̀ wọ́n ní Malam yóò sọ pé Jésù jalè ó lóun ò sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ wá kílìpù yẹn wá. Meanwhile èyí tó wọ̀ ọ̀dẹ̀ mọ̀ ṣẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tá a bá ń ka bẹ́ẹ̀ bàbẹ́ bá ń ka Kùránì ká bẹ lọ́hùn àgbọ́yé àti ìmísí nínú òfin Bíbélì Ọlọ́run fi àwọn àyè kan lẹ̀ ní òfin Bíbélì àyè àkọ́kọ́ téèyàn bá dẹ́ṣẹ̀ ìlú aláàbò ń bẹ pé ìlú yìí o ẹ̀ ń bá ti dẹ́ṣẹ̀ ìlú aláàbò bó ṣe wọ́ Ọlọ́run ṣe bá wọn ṣàdéhùn pé sáà kọ́kọ́ lọ sí àtìpó ń bẹ̀ pé bóyá àwọn ìlú wò páwọn ò fẹ́ pa sá lọ sí àtìpó irú ẹ̀ náà ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn Ayọ̀rìndé Adé ó lu ìyàwó rẹ̀ pa ó sì ti dáná kí wọ́n pa ó wá sá lọ sílé Èkìtì lọ́hùn ibẹ̀ lọ́wọ́ àti gbogbo àwọn tó ṣe ẹ̀ tó fi ọgbà àwọn àgbààgbà lùgbà náà ti ń fi kú tako tó wá padà wá ọ̀dà pé ó sì Olúbàdàn kan wọ́n fi jẹ́ǹgbò padà dé. Irú ẹ̀mí iná ẹ̀wá ni pé tẹ́ ẹ bá ṣe nǹkan oko wọ́n máa fi wá yọ́nú Ọlọ́run ìbẹ́nu àdìsá àti rí náà wọ́n dá oko wọ́n wà tẹ́ bá wá kórè oko wọ́n ní wọ́n mọ̀ kó tán torí arìnrìn àjò àwa náà máa ṣerú ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀ rí wọ́n kàn lè gbé ìbẹ́pẹ wọ́n lè gbọ́kẹ̀dẹ̀ wọ́n bomi tì í sójú ọ̀nà fáwọn èèyàn wọ́n lè ṣoṣù kí wọ́n gé ibẹ̀ fáwọn èèyàn ẹ̀ ní bèrè bí gbogbo ọ̀rẹ́ bọ́ ṣe bẹ̀rẹ̀ wọ́n gé iṣu wọ́n gbé epo tì fáwọn èèyàn pẹ̀ tí bá rìnrìn àjò ó lè jẹ́ ìbẹ́pẹ ó lè jọ́ gẹ̀dẹ̀ àwọn ibi tẹ́sí ti ń ṣe dọ̀lá ń bẹ tí wọ́n sá ọ̀gẹ̀dẹ̀ tó bá ti pọ́n wọ́n mú ìrèké wọ́n gé bẹ̀ tẹ́ bá wá kéré oko yín ẹ̀yin ọmọ Ísírẹ́lì ẹ má kéré oko tán ẹ̀fìn tẹ́ wọ́n jẹ́ bẹ̀ ẹ̀fìn táwọn arìnrìn àjò jẹ́ bẹ̀ inú oko ni wọ́n ń wọ̀ táwọn ọmọ Jésù ti ń ya àgbàdo kì í ṣe pé wọ́n jalè irú ìyẹn tó ń kọ́ bọ̀sẹ̀ mọ̀tẹ́yìn bá kan wẹ̀ lómi báyìí history tó ní pàpàkẹ́ gbajúmọ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá báíbù tó ṣe gbọ́ ọdún mẹ́wàá mo fi gbé bò ìlànà ìlú kan sí ká sì máa yàtọ̀ síra wọn ìlànà ìlú kan a sì máa yàtọ̀ ibòmí a sì máa papọ̀. àmọ́ ṣe rí èmi àti barista us man ṣẹgbọ́n
fi tó ilé tí. ṣe gbọ́. àti ní plan kan tá a fẹ́ ṣe wọ́n ti ta iye ọkàn bíi tí mi fẹ́ sọ lórí kíní lórí ọ̀rọ̀ tàbí ọlọ́ kó tó di pé àmàlà bí wọ́n ṣe fídíò mi. Let me tell you one àti thing. ní plan kan tá a fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ẹ̀. Kò sí plan kankan, let me tell you, gbogbo eléyìí tí wọ́n ń ṣe tí ó ní kàtà ń pè. Ẹ rí i pé mo sọ ìgbà táwọn fámìlì ta lọ́lọ́run jáde. Wọ́n ní kẹ́lẹ́ kankan mọ̀ dá sí. Ẹ wo bí ọ̀sẹ̀ méjì yẹn gbogbo everybody àjókòó à ń wò wọ́n. Ìta gbọ́ ẹgbẹ́ ẹ̀kan jáde ó ní ọ̀bí ó ti gba ìsìláàmù ó ti ṣe gbàkànṣàwó kan. Ọmọ tó kú gba ìsìláàmù á rí nígbà tí bá ń bọ̀ nǹkan tù láwà ní láàbà lórí rẹ̀ tẹ̀sùbá láàbà lọ́wọ́ rẹ̀ á rí ara fèmí pé lájẹ́ àbáṣe. Àwọn ògo lọ rírò páwọn gbọ́n. Wọ́n fẹ́ ti ọwọ́ TanoOlohun bọ undertaking torí pé tó bá jáde wọ́n mọ̀ pé wàhálà ni lórí bí wọ́n ṣe mú àti bí wọ́n ti dìtẹ́ ẹ̀ tó. Èmi ò ní kí TanoOlohun wọn mọ̀ jẹ́jọ́ ẹ̀mí lájẹ́ àbáṣe o tí TanoOlohun bá ṣẹ̀ sí òfin Nàìjíríà ìyà tó bá wulẹ̀ ẹjọ́ ló lè fi jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n gba béèlì kọ́ lọ pìpé ara rẹ̀ kọ́ mọ̀ tilé wá jẹ́jọ́. Kò sí ìjẹ nípa nínú ẹ̀sìn bí TanoOlohun bá gba ìsìláàmù tí ẹ ṣe ń ṣe yìí ìsìláàmù ẹ̀yin gẹ́gẹ́ kò ní ládá òǹgò orí ìsìláàmù gbà tó bá gba ìsìláàmù àyàfi káwọn èèyàn fáà gidi àwọn alìsúnà gidi alìsúnà tí mo mìíní kì í ṣe bóyá pé nínú àwọn orun gbàgbé àwọn tó gbọ́ lọ́run dúró lè ní sọ tó tẹ̀lé tànábì wa Muhammad kí wọ́n ẹ̀sẹ̀ lọ ṣe wáàsí fún bẹ́ẹ̀ bá gba ìsìláàmù lọ́wọ́ irú ẹ̀yin kò rí ìsìláàmù gbà ọ̀sẹ̀ mi ẹ̀ ló fò bẹ́ẹ̀ bá gba ìsìláàmù lọ́wọ́ yín kò rí ìsìláàmù gbà ọ̀sẹ̀ mi ẹ̀ ló fò ní ṣe ìsìláàmù ni tẹ́ ń pè ní ìsìláàmù ni tẹ́ ń pè ní ìsìláàmù ni náà ni tá a bá mọ̀ pa fẹ́ jagun ẹ̀sìn wọ́n pa àwọn ọmọ yàrá jẹ́ ní Palestine ní Gaza ó yẹ ká ti lọ ọyá gbogbo yẹn ó yẹ nṣó ẹ wà máa ran kùkú dì ń gbè mí rò pé ẹ ti lọ Israeli ni pélé ó ti mọ ẹ ti jáwọ́ ó sinmi kí wọ́n ò gbóhùn kankan ẹjọ́ kò lè tọwọ́ bọ undertaking ẹjọ́ jáde Sokoto ẹ ti mọ̀ pé Sokoto ti sòdí yín kí ló kù tá a fẹ́ gbà Sheikh Labeeb ti sọ̀rọ̀ nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹ lọ wo gbogbo program mi tí mo ṣe àwọn èèyàn pè mí ohun tó ṣe ṣe àní tó wà tó wù ọ̀dà káyọ̀ ọwọ́ bó ti ẹ̀sùn Kùránì kú ẹ wo orúkọ irọ́ tó pamọ́ Sheikh Labeeb lágbàjì náà ó ní pé ọmọ wèrè lọlé àlàpà ọlọ́ba wèrè ẹni ẹlẹ́ni ò dẹ̀sí wẹ̀ ẹni ẹlẹ́ni ò wó wèrè ṣùgbọ́n nígbà ó ṣe Sheikh Labeeb lóun náà wà á lọ ilé ẹjọ́ ṣùgbọ́n nígbà ìyá rẹ̀ lọ bá tó bẹ̀bẹ̀ ó lóun ti foríjì ó ní gbogbo àwọn ti foríjì kí ló dé kí la fẹ́ gbà ń bẹ̀ sáwà ẹsẹ̀ lọ ni ẹ wo wá sí tí Sheikh Labeeb lágbàjì ṣe kọ́ ọwọ́ Malam Yusuf létí ṣé ti ń jẹ́ Yorùbá nì ní ti ń jẹ́ ọmọlúwàbí nì tó bá wáyá àwa máa rojọ́ bí obì fún wákàtí 3. Tẹ́gbọ́. Yọ́ lọ ẹ̀wọ̀n ẹjọ́ lọ ẹ̀wọ̀n bí ọba lọ àwọn òjì yẹn ṣèbẹ́wọ̀n ni ẹja ẹjọ́ fún ní Ìlọrin ipe kọ́ lọ ẹ̀wọ̀n ṣèbá pípọ̀ tún bẹ ẹ̀mọ tí máa fi mí lọ́kàn balẹ̀ ní Nàìjíríà bọ́ ọba náwó bá ẹbí ọwọ́ rẹ mọ ni. Ẹnìkan pè mí nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ tó gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ mú ilé ẹjọ́ wá bá àárín òpin ọba bí mi pé bóun lẹ ṣe jẹ́ sí lágbájá mo ní bí mo ṣe jẹ́ sí lágbájá mo ní bàbá mi nu ẹgbẹ́ kò fún mi bàbá nu àkọ́bí bàbá mi nu báyìí ló ń gán ṣe mi ń bẹ̀ mí bẹ́ẹ̀ ní àwọn tí ń bẹ̀rù ni wọ́n bí mi ibi tí wọ́n ti ń bí yàn ilẹ̀ Yorùbá àtijọ́ ní ni yàrá kan ní Ìbàdàn sì ní kí ni gbogbo dáadáa eléyìí tá à ń ṣe ṣé ìtọ́ ẹ̀ka mójútó nínú ẹ̀sìn ni ìtọ́ ẹ̀ka mójútó ni ìjọba bá lò fẹ́ dá skul padà fáwọn mission igbe missioner igbe kí wọ́n lè mójútó sùn àwọn mùsùlùmí láàgbálẹ̀ ẹjọ́ lọ wọ́n mọ̀ ìgbé skul fún wọn nígbà tá à ní kan ṣe ẹgbẹ́ skul fáwọn tó ní skul àwa náà kákọ́ ti wa ká mójútó gbogbo owó táyì ìjọ ní tẹ́ fi ń ra mọ́tò tẹ́ fi ń kọ́lé kí lẹ fi ń ṣe òsì kọ́ lẹ fi ń ṣe ẹgbowó ń sáábì kò sí ìtumọ̀ ìjọba ti fún wọn lówó ńgbà tí wọ́n kọ́ síjọba ló bá wọn kọ́ ìjọba Gẹ̀ẹ́sì ò múwèé wá àwọn Christian mission ló múwèé wá irú ẹ̀ táà sì rí làwọn amadí adé làwọn náà múwèé wá ṣé bẹ́ẹ̀ ṣe é ṣe léèwé ńgbà lórí ní ìsìn ìbẹ̀rù dàmọ́ ìbáwí dàmọ́ léèwé àwa iná mùsùlùmí náà láì jáde tá láì gbéjọba lọ ilé ẹjọ́ owó tá a fi ń gbéjọba lọ ilé ẹjọ́ tá a bá papọ̀ tá a bá fi kọ́ léèwé à ní rí kan ṣe màá sọ ti bẹ̀rẹ̀ àṣẹwò àwa iná là á ṣe patí wọn àfọwà tẹ agbádálẹ̀ àwa máa náwó owó iná nǹkan kí la fi ń ṣe ẹ mọye Christian University tó ti wà nílẹ̀ Yorùbá kí la fi ń ṣe dára dóòsì tó bá fẹ́ lọ ẹ̀wọ̀n ẹjọ́ lẹ̀ ẹ bá sì fẹ́ pẹ́ ẹ pa kó ká gbàgbé rẹ̀ ẹ bá fẹ́ pẹ́ ẹ pa ìyá wa ká ṣe ètò lánàá ó dára pé súyà bí kílì sílẹ̀ fi ṣe kí wàhálà yín ti pọ̀ jù gan ẹ̀já gbádùn kí ló dé. àti Dr. Kirulani àti bàbá Barika àti Khalifa Kutakini àti barista us imam àti
àti Dr. Saddam àti Malam Yusuf Adépọ̀jù àti gbogbo àwọn èèyàn pátá tí wọ́n fẹ́ gba TanoOlohun àlè ní agbára kankan lẹ́yìn Ọlọ́run if it is in the destiny if Allah has decreed. Yes, ṣe rí ọ̀rọ̀ TanoOlohun. ẹ jẹ́ kí yàrá kàṣẹ́ẹ̀tì wa sọ̀rọ̀ mo mú fọ́ẹ̀sì yìí látọ̀dọ̀ yàrá kàṣẹ́ẹ̀tì ẹ gbọ́rọ̀ àgbàlagbà tí yà ìfẹ́ sọ yàwá yàrá kàṣẹ́ẹ̀tì kó lè gbé màá ẹ̀ máa gbóhùn yàrá kàṣẹ́ẹ̀tì pẹ̀lú ògo Ọlọ́run nínú oṣù kẹta ọdún tí ń bọ̀ a fẹ́ ṣe ètò pàtàkì ìtàn nílẹ̀ Yorùbá àná ilẹ̀ Yorùbá òní àti ọ̀la a fẹ́ ṣe ètò tá a gba ọ̀lùlá nínú mi dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń pè wá mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi dáadáa Alhaji orí ni kéwú mo rò pé àwọn aláṣíwájú ìlú Ẹdẹ mo dúpẹ́ lọ́wọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n pè wá wọ́n ti ṣàdéhùn pé àwọn ọjọ́ wa lójú o ní ti dáadáa mo dúpẹ́ gidi gan àwa náà lè dá sí ètò ńlá tí ó mi gbogbo ìlú ni inú oṣù kẹta ọdún tí ń bọ̀ ní a fẹ́ ṣe pẹ̀lú ògo Ọlọ́run nígbà bá ṣe ń lọ bàbá ṣe payọmọ àjàrí lè pè mí sórí WhatsApp line mi +2348023674432 àkànfẹ́ lè kírètì awareness fún wa ni ẹ jẹ́ kí yàrá kàṣẹ́ẹ̀tì ọ sọ̀rọ̀. tẹ́yìn ní ẹ tún ti ń pílánì òní láti lè fi sí tẹ́ ẹ bá mọ̀ pé TanoOlohun tọ́lọ́run bá ní yóò lọ ẹ̀wọ̀n ẹ fi ilẹ̀ tí ó máa lọ. dáàsì ẹ mẹ́wùlẹ̀ sọ fún wa. torí ẹ̀yin tẹ́lẹ̀ tún fẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé ọ̀rọ̀ míì ẹ ti ń pílánì nǹkan míì fún láti gbé wọlé kó tó di pé ṣèyíkà labeeb wọ́n jáde wọ́n sọ nǹkan sọ. yes àwọn náà gbé lọ sí court àwọn náà pè lẹ́jọ́ àwọn lògó Ìlọrin tó pè lẹ́jọ́ wọ́n dẹ̀ jáde wọ́n láwọn ò ṣe mọ́. bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ bàbá mi ò jó mọ́. ilẹ̀ ń gbé ẹni kódà Alfulani àti bàbá Bariga àti bàbá wa US àti bàbá wa Saddam Hussein tí wọn ò bá tiẹ̀ kódà tọ́lọ̀ bá ní yóò lo ẹ̀wọ̀n nígbà tẹ́ ẹ mọ̀ ẹ́ pọ́ lọ́hùn tó bá lóun máa lo ẹ̀wọ̀n kí lẹ́yìn èèyàn wá ran kankan mọ́ kí lẹ́yìn èèyàn sọ pé kò ní tán mọ́ tẹ́ ẹ bá mọ̀ pé iṣẹ́ Ọlọ́run ó lè ṣiṣẹ́ nínú ìgbésí ayé ọmọ yìí bó ṣe lè ṣèdájọ́ fún bẹ́ẹ̀ náà ló ṣe lè ṣèdáríjì fún. nítorí Ọlọ́run àwọn ọ̀wá dáríjì làwọn wà. tẹ́lẹ̀ wá fi almost bí nǹkan bíi 20-something minutes ẹ fi sọ̀rọ̀ lórí platform ẹnìkan. ok ó ti dúró torí kìnìún. bí kan lẹ́lẹ̀ ń gbé kan ẹ ṣe tẹ́ ẹ bá ní í ṣe fún ọmọ yìí ṣé ẹ mọ̀ pé mùsùlùmí lè. ẹnìkan sẹ́ndì kìnìún fún wa yìí pé account number àwọn tá a bá fẹ́ dá sí àbá fẹ́ ṣe àtìlẹyìn fún tàn Yorùbá àbá fẹ́ dá sí ètò tá à ń ṣe a sì fi àkáǹtì tí a máa fi dá sí ti ètò tá a fẹ́ ṣe ní March a fi síta fún wa báyìí tá a bá fẹ́ dá sí ìtàn Yorùbá Access Bank 0041874579 Laji Abbas náà lẹ́rìí lórí lẹ́ẹ̀kan sí 0041874579 Laji Abbas náà lẹ́rìí lórí Access Bank ọ̀tá bá fẹ́ dá sí ẹja máa gbóhùn yá wa yá kásẹ̀tì bọ̀. èmi náà mùsùlùmí ni èmi náà tẹ́ ẹ bá lẹ́nìkan kan ò tí ì ya Kùránì rẹ̀ a kó ẹgbẹ̀rún àwọn ẹni tán sún níná tán sún Kùránì ná a kó jáde fún yín tẹ́ẹ̀sì rí nǹkan kan fi ṣe lẹ́yìn TanoOlohun ẹnìkan sáà kó Kùránì jáde ó kó gbogbo ẹ̀ jáde ó mọ̀ sún náà. bóyá ká fojú òpó lẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ ká fi ojú òpó lẹ̀ fáwọn èèyàn local call and direct call ẹ jẹ́ ká fi ojú òpó lẹ̀ fún àwọn èèyàn láti pè òǹkà ẹ̀rọ tẹ́ ẹ bá wa pè tẹ́ bá fẹ́ bá wa dá sétò náà ní +2348023687432 lẹ́yìn ọ̀rọ̀ yìí Sheikh labeeb lágbàjì pápá Laji Abbas náà lẹ́rìí lórí Laji Abbas náà lẹ́rìí lórí ẹ̀ má bínú Sheikh labeeb lágbàjì ó pàpà jáde nígbà tí Malam Yusuf ti sọ ọ̀rọ̀ mo pa àwọn èèyàn ti pé labeeb lágbàjì láti jáde láti fẹ́ dọ́gbọ́n máa dá ọ̀rọ̀ yẹn padà torí pé tí wọ́n ń dúró fún tí wọ́n ò tí ì rí gbà lọ́wọ́ TanoOlohun ní undertaking tá a bá fi ọ́lẹ̀ sóò ní fa wàhálà sóò tún ní gbẹ́jọ́ mi dìde sọ́mọ lọlé rẹ̀ láyọ̀ àlàáfíà sóò tún ní bú wa mọ́ gbogbo yẹn ló ń ṣẹlẹ̀ òǹkẹ̀rọ tẹ́ fi pè tẹ́ bá fẹ́ pè wọlé sí orí ètò náà ní +2348023687432 ìní a fi pè àwọn tá a bá fẹ́ dá sí ètò tá a fi pè nìyẹn àwọn tá a bá fẹ́ dá sí ètò lẹ́ẹ̀kan sí 08023687432 náà ní a fi pè tá a bá fẹ́ dá sí ètò ẹ̀já lo bluetooth eléyìí torí ìgbà míì wá ilé máa ń dà wá láàmú ẹ̀já lo bluetooth eléyìí àwọn tá a bá fẹ́ dá sí ètò ní àárọ̀ ti òní nkẹ̀rọ tí a fi pè nù 08023687432 àwọn tá a bá fẹ́ dá sí ètò ẹ jẹ́ ká máa gbóhùn yàwá yà kásẹ̀. ó yẹ kẹ́ ẹ máa wá kẹ́yìn tẹ́ ẹ fẹ́ tún gbé iṣẹ́ mi dìde lábẹ́lẹ̀ ó yẹ kẹ́ ẹ máa wá kiri ni.
bàbá wa chief imam US ẹ má wulẹ̀ kó bọ́wọ́bọ́wọ́ tì wọ́n lọ́rùn jẹ́ ti bọ̀ abiyamọ làwọn náà ta ni ò láṣìṣe Saheed Shittu tẹ́ ń bá ṣe lónìí ó ti fẹnu ya Kùránì mo bí yín léèrè Saheed tó jọ rẹ yín ṣojú yín mà ní fi ń bú àwọn bàbá lágége nǹkan kan ẹ̀yin fúnra ara yín ẹ ti bàyàn lórúkọ jẹ́ náà ẹ̀yin fúnra ara yín ti bàyàn lórúkọ jẹ́ wọ́n padà yáfẹ́ yín náà ni ṣé wọ́n gbé yín lọ ilé ẹjọ́ ọ̀rọ̀ Kùránì tẹ́ bá lẹ́ ń sọ nísìn ẹ kàn sọ ẹ ń sọ̀rọ̀ yẹn bí ìgbà tá a bá ní mo rí pé ẹ rọ́bìṣì ẹnu yín ni. ilé mi tó tẹ̀ máa ń dùn mí ni pé tọ́rọ̀ bá tẹ̀ wá ṣẹlẹ̀ à ń lọ kóòtù o à ń lọ fọlọ́pàá gbé yẹn o a ti gba ìwé kan kí ni gbogbo rẹ̀ dáadáa ẹjọ́ la fẹ́ ṣe gbogbo eléyìí nínú Islam tí ọba ní kọlẹ́ṣẹ̀ kan ibi tọ́wọ́ ẹ bá gùn dé ló ti mọ̀ èyí tó sì ń jẹ́ kẹ́ ẹ máa mú jẹ ni wípé ẹ̀ ń ṣe láàrin àyàn àtàrà yín tẹ́ ẹ jọ jẹ́ Muslim ẹ bá mọ̀ pé fẹ́ fa wàhálà ẹ kọlù àwọn bíi Redeem tàbí Catholic Church tàbí Anglican kẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀ yẹn lẹ́ẹ̀ lówó ẹ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ nǹkan kan ẹ náwó ẹ jẹ gbèsè nǹkan rádaràdà òsì kí ni gbogbo rádaràdà kí ni gbogbo eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam wọ́n bú pásọ Adébóyè wọ́n bú pásọ Lágbájá kí ni tó ní í ṣe nígbà èrè lúkẹ jáde gbogbo èèyàn pátápátá lọ́fẹ̀ẹ́ bú tán sáwọn pásítọ̀ ẹ̀sìn bí ìpamọ́ rí kí ni àwọn amúra kankan ẹ̀rọ kìíní kan wọ́n gbé Lágbájá èèyàn ti Mẹ́kà bọ̀ ó ń blind láti inú mọ́tò láti inú pléènì ẹ lọ gbé ṣé Islam nìyẹn ó ń bá ìdùnnú bọ̀ láti hajj kò darí wọlé rẹ̀ kọ́ lọ ṣàdúrà fáwọn ará ilé rẹ̀ àlùbáríkà tí ń gbé bọ̀ láti hajj remind ló lọ gbogbo mùsùlùmí sì lajúlẹ̀ ọdẹ afífìlà pínrín ẹ̀ẹ̀kan ní níyì mà kan ní níyì mà ìyẹn làwa ń sọ lẹ́wà ló ń bá mi yàn Lájà Àbáàsì náà wọ́n ó gbé ẹ máa bọ ẹ wá gbé mi ẹ wá gbé oníbodè ilẹ̀ Yorùbá oníbodè òṣòro kọlù ẹ máa bọ òòṣà tí Ṣàngó ò lè nà eré ló lè sá ẹ máa bọ irọ́ wò láàmú pa fúnra wa ìṣá èmi bẹ̀rù yín èèyàn bẹ̀rù Ọlọ́run ti bẹ̀rù èèyàn là. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.